Ẹ̀yin olólùfẹ́ fíìmù Lágbo-Ndókò. Lákọ̀ọ́kọ́ tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù Lágbo-Ndókò, ẹ tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì kọ́mẹ̀ǹtì òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Lágbo-Ndókò. A ó sì sẹ́ǹdì apá kejì fíìmù Lágbo-Ndókò sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ kí a tó tẹ̀síwájú, òṣèré wo ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Lákọ̀ọ́kọ́ èmi nífẹ̀ẹ́ Apá nínú fíìmù yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Apá gbìyànjú gidi nínú fíìmù yìí. Mo nífẹ̀ẹ́ Ìtẹ̀lẹ̀, bẹ́ẹ̀ sì ni mo sì nífẹ̀ẹ́ Tókẹ́ Mákinwá. Mo nífẹ̀ẹ́ Dìgbòlùjà náà, bẹ́ẹ̀ sì ni mo sì nífẹ̀ẹ́ Lálùdé. Mo nífẹ̀ẹ́ Dámilọ́lá Òní náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo gbogbo àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù Lágbo-Ndókò yìí, gbogbo wọn pátápátá ni mo nífẹ̀ẹ́ torí gbogbo wọn pátápátá ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fíìmù yìí. Ẹ wo fíìmù yìí dá lórí arákùnrin kan tí ó ń jẹ́ Ìgè pẹ̀lú arákùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Akínrógun. Àwọn méjèèjì ni wọ́n jọ ń gbé inú ìlú kan náà, àmọ́ Ìgè ń tiẹ̀ òun jẹ́ alágbára ènìyàn, bẹ́ẹ̀ sì ni Akínrógun náà alágbára ènìyàn ni. Ẹ wo arákùnrin tí a pe orúkọ rẹ̀ ní Ìgè yìí, ìpátá ni ó ń ṣe ní àárín ìlú. Bíi ká fi ọwọ́ agbára kí wá fi gba nǹkan tí kò ń ṣe tiwa, bíi kí a fi oògùn ká fi gba ìyàwó oníyàwó tí kò sì sí ẹnikẹ́ni tí ó máa yẹ̀ lọ́wọ́ wò. Bẹ́ẹ̀ sì ni Akínrógun tá à ń sọ yìí alágbára ènìyàn lòun náà pẹ̀lú, àmọ́ iṣẹ́ ilẹ̀ títà ni Akínrógun mú ní ààyò. Akínrógun talẹ̀ títí nínú ìlú yìí, àmọ́ ó di ọjọ́ kan ní èrò kan wá sí lórí wípé òun má gbọ́ pé wọ́n sọ pé ilẹ̀ ìlú Èkó ó ní owó lórí gidi gan. Bí Akínrógun ṣe gba ọ̀dọ̀ babaláwo rẹ̀ lọ nìyẹn wípé òun fẹ́ máa lọ ta ilẹ̀ òun ní Èkó, àmọ́ òun fẹ́ fi agbára kún agbára. Bí babaláwo ṣe sọ fún Akínrógun nìyẹn wípé òrìṣà kan wà tó ń jẹ́ Lágbo-Ndókò, wípé òun máa gba ìkòkò kan ní ọwọ́ rẹ̀, àmọ́ lẹ́yìn tóun bá ti gba ìkòkò wọ̀nyí, òun máa ṣe àwọn ètùtù kan sí inú ìkòkò yìí, kó wá gbà kó sì gbé lọ sí orí àpáta kó lọ rì mọ́lẹ̀ kó padà lọ lẹ́yìn ọjọ́ méje. Àmọ́ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí, òun ni Ìgè ti fi etí kọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ, tí Ìgè tí ó sì lọ gbé ìkòkò yẹn ní ìgbà tí ọjọ́ méje pé ó sì lò ó bólògùn ṣe sọ fún Akínrógun pé kó lò ó. Àmọ́ èyí ni ó fa ìjà láàrin Akínrógun àti Ìgè lẹ́yìn ìgbà tí Akínrógun mọ̀ wípé Ìgè ni ó gbé ìkòkò wọ̀nyí. Ẹ wo ìjà yìí pọ̀ débi pé àwọn méjèèjì wọ́n fi ojú kan ojú, wọ́n sì bára wọn jà débi wípé wọ́n fi oògùn bára wọn jà, léyìí tí ó sì fà á tí Akínrógun fi oògùn ńlá gbá Ìgè. Àmọ́ ọpẹ́lọpẹ́ àjẹsára àti oògùn tí Ìgè ní, èyí ni ó fà á tí Ìgè tí ó fi dọ̀fẹ́ lọ sí ilé. Ìgè dọ̀fẹ́ lọ sí ilé kò má gbádùn, ọpẹ́lọpẹ́ ìyá rẹ̀ tí ó jí dìde. Ẹ wò ó, Ìgè jí dìde, àmọ́ torótoró ni Ìgè jí dìde láti lọ kojú Akínrógun torí agbára tí ó wà nínú ìkòkò tí Ìgè tó lọ wú jáde yìí, agbára yìí pọ̀ gangan, èyí tí ń ṣe agbára òrìṣà Lágbo-Ndókò pẹ̀lú àwọn agbára tí Ìgè náà ní. Ẹ wò ó, nínú apá kejì fíìmù Lágbo-Ndókò yìí ni a ó ti máa mọ nǹkan tí ó padà ṣẹlẹ̀ láàrin Akínrógun àti Ìgè. Ẹ wò ó, ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì kọ́mẹ̀ǹtì òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Lágbo-Ndókò yìí. A ó sì sẹ́ǹdì apá kejì fíìmù Lágbo-Ndókò sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ torí inú apá kejì fíìmù yìí la ó ti mọ ohun tó ṣẹlẹ̀ gangan. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa, ó dàbọ̀.